ọkùnrin àṣé lóòótọ́ ni pé tọkùnrin ò bá lówó lọ́wọ́ ìwọ ń wà la máa ń wò. Tọkùnrin bá fẹ́ ọ nígbà tí ò tí ì lówó lọ́wọ́ mọ́ lọ rẹpẹtẹ mọ́ lọ sùnlé pé wọ́n ní taste ẹ̀. Àṣàkẹ́ padà deny baby mama rẹ̀. Bó ló ṣe ṣẹlẹ̀? Bó ni wọ́n ṣe ń bọ̀? Níbo ló ti deny ẹ̀? Ẹ má bá mi kálọ lórí ètò yìí. Ọmọ ọgbọ́n kò sẹ́ni bọ́dì tó gbọ́gbọ́n tó lọ́hùn. Tí wọ́n bá bu gárẹ̀ ò yá gbà fọ́ lọ́hùn. Àwọn tí wọ́n bu gámi wọ́n ti sápá mọ́ o. Wọ́n ti sápá mọ́ o. Ọlọ́run mà ní. Somebody with the vibrator. Somebody with the vibrator, right? Ṣebí gbogbo yín náà lẹ gbọ́ sí sítórì Àdíjà eléyìí tó jẹ́ girlfriend Àṣàkẹ́ ọmọgbọ́n nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé rẹ̀ ìyún nísàlẹ̀ Èkó kó tó dipò lọ sí school ìyún ní University of Ife ìyún l'OAU. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá gbọ́ sí ìgbà náà ń sáré gbé yín débẹ̀. Ọmọ ọgbọ́n ń sáré fi fọ́nrán kan àyín tí ń bá wá dé àjọ wa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Ǹjẹ́ ló dá b'Àṣàkẹ́ ṣe deny Àdíjà? Ṣé ká sọ pé kò ní Àdíjà fẹ́ mọ́ ní báyìí? Pé ẹlòmíì ló tún fẹ́ fẹ́ nígbà tí owó ti dé? Ọmọ ọgbọ́n ẹ wò ẹ jẹ́ n sáré play fídíò náà fún yín. Ẹ má gbàgbé ẹ subscribe mò ń bọ̀ náà ẹ má lọ ibì kankan ń gbé yín débẹ̀ ń jà ń tán ń gbé yín tìràbàyè. Ṣùgbọ́n ẹ lọ́ mọ̀ pé ò lè táyé lọ́rùn ò lè táyé lọ́rùn gbogbo ohun tá a bá ń ṣe ṣàmà ṣe f'Ọlọ́run kò dẹ̀ rántí ọjọ́ àti sùn. Ẹ wò mò ń bọ̀ náà. Pé òun ti believe pé mo lè dúró báyìí òun ò believe pé mo lè ṣe báyìí pé because òun gan so a lot of things ó come up bẹ́ẹ̀ jáde náà máa sọ fún pé kílé tí mo máa bá wọn pé yes ẹ̀yin náà tẹ ní bùkátà tẹ náà àwọn kékeré lọ́wọ́ mo lè má gbé bùkátà mi wá báyìí mama huge mama ìgbà tó yẹ tó sometimes torí pé ó ṣe tán nífẹ̀ẹ́ kó tó ṣe wàásù yẹn náà wọn bá ti bá ní mọ̀ ṣe sí tó bá pè mí pé agbára pọ̀ nǹkan tí bá ní màá ṣe sí àjọ tí bá ń dá màá kà èmi màá ti jábọ́ sí lọ́wọ́ pé àwọn jẹ́ ń dájọ́ màá ṣe fún màá sẹ́yìn dẹ̀ sí kò ságbára pọ̀ gbà yẹn kò sí anything. Ìgbà tó bá fi ṣe tán fẹ̀ tó fi di pé relocate sí Lẹ́kì ó di pé a lè má ríra ojú kan a lè má sọ̀rọ̀ ojú kan tí bá sọ wípé kí ló dé Ahmed mo rí ẹ̀ ó yá mo ti ẹ̀mí ìsàsùn pé ṣé kan tó kàn nìyẹn mo ti ń máa give him latitude somehow I don't get it. Ó tóbi like bí ọmọ mi fẹ́ pé 5 years mọ́mí mi wá pè é pé Ahmed ṣé ọmọ yóò sọ fún yín pé dáàdi ẹ̀ ń disturb ẹ̀ ni ó ní mọ́mí òjíṣẹ́ fún ó sọ bẹ́ẹ̀ ó máa ń sọ fóun ó ní kí ló wá ṣe sí ó ní tóun tẹ̀ ṣe wà yóò fẹ́ dàbí ìgbà sí pé mo ti ra mi mọ́rùn lọ́rùn mọ́mí mi ní ó ti rẹ̀ mọ́rùn lọ́rùn Àdíjà ti ẹ̀rọ rẹ̀ mọ́ ẹ lọ́rùn ó ní bẹ́ẹ̀ ni ó ní wàhálà mi pọ̀ ní pé kò jẹ́ tí ìṣòwò pé òun ò jẹ̀lẹ̀ òun lè ó ṣáà sọ̀rọ̀ yẹn bákan ṣá. Mo rò pẹ́yìn náà ti gbọ́ ohun tí Àdíjà sọ pé lẹ́yìn ìgbà tí Alámẹ̀dá tó dipò di gbajúgbajà táwọn ènìyàn fẹ́ rí tó ti mú kúrò ní ìsàlẹ̀ Èkó tó ti lọ gbalé sí Lẹ́kì ló di pé kò pé wọn mọ́ lòun wò pé Alámẹ̀dá bá a sì jọ bẹ̀rẹ̀ kọ́ yìí kò yẹ kó máa lọ báyìí ó rí i pé ó dàbí ìgbà pé Àdíjà ti fẹ́ máa fọ́ọ̀sì ara rẹ̀ lóhùn lórí. Àdíjà gan tí kíni o òun gan wá pàdé ọ̀rẹ́ dà òun gan wò pé jẹ́ kí n dúró láàyè ọwọ́ mi. Ṣùgbọ́n gbogbo yín náà lè rí interview eléyìí tí Alámẹ̀dá tó ṣe tí ń trend lọ́wọ́ pẹ̀lú ọmọdébìnrin dúdú kan tó rẹwà táwọn ènìyàn ń pè ní Koti. Níbi interview náà ní Àṣàkẹ́ Mr Money ló mà ti deny Àdíjà pátápátá. Bó o ló ṣe deny ẹ̀ tẹ́yìn ò bá tí ì gbọ́ ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Ìgbà tọmọdébìnrin dúdú náà bí Àṣàkẹ́ pé Mr Money ìgbà wo nìgbéyàwó tiẹ̀ tó ìgbà wo lẹ́yìn ó màrí gangan tó níyàwó ńlé. Alámẹ̀dá ní ìgbà tọ́lọ́run bá ti kọ́ póun ó fẹ́yàwó náà ni. Mo kọ́kọ́ wò pé Sálámẹ̀dá ò ní sọ wípé ṣe mọ̀ pé ó ti sọ wípé ìgbà wo ló fẹ́yàwó mo ti ń wò pé ṣe mọ̀ pé Àdíjà tẹ̀ sí wà ńlẹ̀ tí ó kàn náwó gan mo ti ń wò pé bóyá yóò wò pé ìgbà tọmọdébìnrin náà tún wá tẹ̀síwájú pé ta wá tiẹ̀ ni ẹlẹ́yin igbó ẹgẹ́ tó ti wà ńlẹ̀ tá a fẹ́ bá ṣe wedding báyìí mọ̀ ní tàṣàkẹ́ sọ Àṣàkẹ́ ní kò sẹ́nì kankan lẹ̀ tóun lè fẹ́ báyìí bóun sì wà ń gbòòrò mo ní
ọkùnrin ibo ló fẹ́ fàdíjà sí? Àdíjà tó yẹ pé ó tún bímọ fún ọ nígbà tó wà nígbà tí ò sí nǹkan kan. Ọmọdébìnrin náà ò tún wá dúró síbẹ̀. Ibẹ̀ mo ti wá mọ̀ pé Alámẹ̀dá kò fẹ́ ní nǹkan kan bá sí pẹ̀lú Àdíjà mọ́ lẹ́yìn kó mọ̀ pé bébí mama òun ni, bóyá yóò mọ̀ sẹ́ǹdì owó ọmọ, yóò mọ̀ sẹ́ǹdì ẹ̀ fún. Ọmọdébìnrin dúdú náà tó rẹwà ó wá ń bá Àṣàkẹ́, ó ń bá tami oge. Ó ní I can be your wife now. Ìtumọ̀ ẹ̀ ni pé èmi gan sì lè jẹ́ ẹlẹ́yinjú ẹgẹ́ tá a jọ ṣègbéyàwó náà. Ṣé ẹ mọ̀ pé Alámẹ̀dá ó ti fààyè lẹ̀ tó ti sọ wípé kò sẹ́nì kankan lé ayé òun. Ó ní pé gbàtọ́ Ọlọ́run bá kọ́ náà nítorí pé ọmọ náà bí léèrè pé bó lẹ́ ṣe wá mẹ́ntẹ́ fẹ́fẹ́, bó ló ṣe mọ̀ pé ìyàwó mi ni. Ibẹ̀ ni Mr. Money ti dáhùn pé ìgbà tó bá tó Ọlọ́run ni ó fi ìyàwó òun hàn, kò rántí Àdíjà mọ́ eléyìí tó bímọ fún. Oríṣiríṣi àwọn kan làwọn ènìyàn ti ń sọ níkànnì ayélujára torí pé ọmọ gan náà gan òun gan ti fẹ́ hẹ́ǹtà Alámẹ̀dá báyìí torí pé òun gan sọ wípé èmi gan mo lè jẹ́ ìyàwó náà. Tá a bá sì wò dáadáa ọmọ náà rẹwà, ó dúdú ọ̀ndán, tọmọ náà ò bá jọkọ ẹni, tí ò bá jẹ́ aya ẹni, a sì jẹ́ ẹ̀mẹ́jẹ̀ àlọ́ ọbẹ̀ torí pé ọmọ náà ó tún wá jẹ́ ẹni tó jẹ́ gbajúgbajà. Ṣùgbọ́n lè nǹkan kọ́ lọ́kàn wá, ẹ jẹ́ á máa wò bóyá òun àti Mr. Money bóyá wọn padà jọ ní nǹkan kan papọ̀. Ohun tó kàn wá ní gan ni wípé kí ló dé táwọn ọkùnrin kan máa ń ṣe báyìí? Ṣé ká sọ pé Mr. Money ó ti pa Àdíjà tì náà nù? Wọ́n sì ní wípé ìgbà pọ́njú là ń mọ̀ rẹ o, kájọ fòkè lérú bẹ́ẹ̀, ká tún jọ fòró orí jẹ́sù. Ẹni ṣòro bákan ní mọ́rin, ilé kan ní bọ̀wá nǹkan. Ẹ mọ̀ yí pé ẹni tó bá dúró tí èèyàn nígbà àṣòro, ó lè yẹn máa ń mọ̀ lọ́rẹ̀ẹ́. Àdíjà dúró ti Àṣàkẹ́ nígbà tí ò ní nǹkan kan. Ẹ̀yin náà ẹ gbọ́ interview, ẹ gbọ́ voice note mo play fún yín. Ó ní ìgbà t'Àṣàkẹ́ gan tó tún wà ní school tó wà l'OAU, ó lówó àjọ tóun bá gbà. Òun ó tuyọ̀. Tẹ́ ẹ bá sì wo interview ọmọ náà dáadáa, ìyá Alámẹ̀dá náà sọ wípé Ahmed jẹ́ ọmọ líle. Àwọn ti tuwó jọ táwọn fẹ́ fi send ẹ̀ lọ sí òkè òkun láti lọ máa kàwé ń bẹ̀. Kó tó di pé ó sọ pé ilé ìwé lòun fẹ́ lọ. Ọmọ náà sọ pé tó bá òun bá gbowó àjọ, òun máa send ẹ̀ sí Ahmed nígbà tó wà ní school pé kó fi máa rọ́ọ̀fù ẹ̀. Òótọ́ dẹ̀ ni ẹni tó bá lọ sí OAU yó mọ̀ pé oríṣiríṣi àwọn ọmọ ló ń wà ń bẹ̀ tó jẹ́ wípé ẹlòmíì gan ó kàn rọ́ọ̀fù ẹ̀ ni bíi ká mọ̀ Scott, bíi ká mọ̀ ẹ̀tígẹ́ẹ̀tì tí mò ń sọ. So ó lóun máa ń send ẹ̀ sí ẹ̀yin olólùfẹ́ mi. Ṣé ẹ wá lérò pé ó yẹ kí Ahmed náà kó san oore fọmọ náà láti jẹ́ pé kó fi ṣàyà? Ẹ drop èrò tí yín sí ní comment section.